tóró oríṣi gbogbo àwọn onítà máa rán lọ tẹ́ èkó jíṣẹ́ ó kó lè fún ọmọ àwọn Buhari lọ́jọ́ torí àbí múrí tọ́lá sí èkó tí máa kọ́ wọlé máa jẹ́ nírẹ̀dí wọ́n máa fowó tí ò sówó kalẹ̀ fún wọ́n á fẹ́ àlùbákà fi kákún owó wà ní wọlé tiẹ̀ fi kákún bàbá rí sọ́kọ́ ló fìrì tẹ́lẹ̀ fowó kù mọ́gbẹ̀mí lásìkò kẹ́bùrú náà bàbá ọmọ ẹ̀wọ̀n agẹ́rọ́ tọ́wọ́ yìí ṣe tábàrà lè òde yọ àwọn yóò dàpọ̀ bàbá tí láwọn òwú rẹ̀ ọkọ̀ lè bá ní àlùbáríkà ni tọ́ọ̀bà lówó lọ́wọ́ láì níbẹ̀ lọ́rẹ̀ ẹ̀yọ̀ káàrí ọlọ́run sáré fún àlùbáríkà gbogbo kan ní ti ṣe Allahu Akbar ẹ̀ ní níbi àjẹrẹ́ ẹlẹ́ ajá sẹ́fún ọlọ́run sáré fún àlùbáríkà padà tó padà padà hàn ajá Abdul Aziz kílẹ̀ fẹ́ máa fi kó bàbá lọ́nà mo ní tẹ́yìn bá fẹ́ lọ bẹ́ká nílùú yìí àfa àti máa kó owó lọ bẹ́ká ní àníyàn àfa náà dà púpọ̀ ló fi jẹ́ pé àwọn ni wọ́n wẹ́kọ́ mi gbà tẹ́jú wọ́lá àníyàn àfa dà púpọ̀ àfa àti wà very humble wọ́lá àjíṣe sẹ́lá fami jẹ́jẹ́jẹ́ ẹ̀ mọ̀ wọ́n ṣùgbọ́n jẹ́jẹ́ ni wọ́n wọ̀ sí wọ́lá ẹni ọlọ́ọ̀ ni wọ́n bó sọ àṣẹ tẹ́bátẹ́lá sí Abdul Aziz ẹ̀rì ẹlẹ́gbẹ̀ẹ́ wọn àníyàn àfa náà dà púpọ̀ ẹjẹ́ sọ wọ́n fún ìsúnwálé ni wọ́n paramani Allahu Akbar àwọn bá ti fi màláka sọ̀rọ̀ wọ́n lè sún wọ́n ní ká ẹ̀sùn sínú tíre ṣé òkúta ajẹ́kọ̀ọ́ bí bàbá àlùbáríkà ṣé Abdulhakimi tàwádàkọ̀ Paris àwọn afáàtà àwọn Paris adára wọn ṣé Abdulhakimi àti Paris tẹ́bátìlá fún àmẹ́jì tẹ́ntì ní ṣé Paris ṣé olúwa ló ti ní báyìí sọ ní fìdómísì wọ́n fẹ́ wọ́n tí owó gidi ń bẹ lọ́wọ́ bá ń súnmọ́ wọn ẹ má fowó díẹ̀ díẹ̀ sí o tó rẹ̀ múlùú bẹ́ẹ̀ ya báńkì lẹ́fẹ̀ẹ́ gbowó ẹ dákọ̀ mẹ́gbẹ́ lásìkò Allahu Akbar ẹ ní dìbàjẹ́ láíláí ẹ yà fà àwọn ọkọ̀ fẹ́ gbowó lọ́wọ́ wa ni ẹ rẹ̀ gbọ́ ìdílọ̀ sọ́dọ̀ àwọn bàbá mi ọba wa nílùú àbàbá wa tẹ́tù wà lómi ẹ bá wọn ọba yìí ọba àwòwáyì bàbá wa Salahuddin bàbá wa Salahuddin àwọn ni àti àbàbá mi Alhaji wa Muhammad Sadiq àti àbàbá mi bàbá àfà àwọn ọjọ́ kẹgbẹ̀yìn nílùú àfọ́fẹ́ fẹ́yìn ní àwọn ọjọ́ ẹgbẹ́ àfà jọ Allahu Akbar èyí làkọ́ bí wọn ní dìbàjẹ́ láìláà ọ̀rọ̀ ibà ilé òjìjì ẹjọ́ sọ̀rọ̀ wájú yá àfikọ́ sọ̀rọ̀ sọ wọ́n akúmọ́ká mẹ́dí fi kàlá ìkún láìkún ìzáàzí ta amúra láìsà bí káwọn ní ibùdó ìjọba ti tására yìí wọ́n lọ́ra àti ní 31 years ago ẹgbẹ́ sọ̀rọ̀ yàrá àfi ẹ tẹ̀lé ẹwà pẹ̀lú àwọn bàbá wa ọdúnwàsí àgbáyé bàbá Sheikh Kamaluddin wọ́n tọrọ àdúrà ilé ẹrù bàbá wọn sọ pé mọ́lá Buhari ń kọ́ wọ́n dìde wọ́n gbọ́ fàṣà àjọ́dọ̀ tó dùn mọ́nà ìtumọ̀ sọ yà jáde secondary school 1988 31 years ago ẹni mo ti gbọ́ al-ilmu rahman bí wọ́n bá sí pèlẹ́ ẹ̀yà sàjẹ̀lá ọlọ́run ní bùn náà jẹ́ al-ilmu rahman jalla jalaluhu was-siwa'u fi jannati yataqamqamu gàmù bẹ́ẹ̀ sẹ́mi jẹ́ lẹ́nu ọlọ́run wá ní kí adé yìí lọ́jọ́ òní láti 31 years yìí nípa ètò yìí náà ẹ̀dàkùn ọba ajírí ìrọ̀lọ́lá mọ́fẹ́ gbówó kò náà ní o tó rẹ̀ gbọ́rọ̀ lónìí asáwọ̀ sì ti mọ́ra yọ jàná sílẹ̀ ẹ̀dàkùn tààlọ́ fẹ́ máa fowó sí ìfẹ́ máa dákọ̀ yín ṣéò wà Muhammadu Raji Babatunde anágbé bàbá amó ìdí bìlú bọ̀ ájì Musa ṣéò ṣẹ́rí ṣéò wà yìí anágbé bàbá amó ìdí bìlú bọ̀ ní on the 13 April next month Sheikh Muhammadu Raji Babatunde nù láti ìlú wọn Ìlọrin Ọ̀fà kanáà jẹ ní ẹgbọn dáadáa ọ̀kan nìyí ó bẹ lọ́wọ́ wákàtí dáadáa fà wà ní ọlọ́run ní báyìí jẹ kílẹ̀ kí bàbá Musa àjíkòkò wọn Sheikh Muhammadu Tunde Raji gbogbo ẹ̀jẹ̀ máa tẹ̀lé wa Allahu Akbar kò ní tọ́lọ́ wọ́nyí ẹsẹ̀ Allahu Akbar ẹsẹ̀ Allahu Akbar kò sẹ́ tí ọmọ Haji Tunde Raji ọlọ́run ní báyìí jẹ́rẹ́ ẹlá
ọlá àti barahan ọlá la ilaha illallah. Ẹ dákun ẹ̀yin àgbàlagbà tẹ̀ wọ́n kálẹ̀ ìfẹ́ máa dárúkọ yín wọ́n ní ká wá ẹ̀ pírísẹ̀ntì odidi ọ̀rọ̀ ni bàbá tó fi ṣe wáàsì wọ́n fi ṣe wáàsì ẹ̀yin fi ṣe tọ́lì gbà àbáwọn ẹ̀rọ ayé iṣẹ́ ẹ̀dá iṣẹ́ ẹ̀mí só ti dùn mọ́ inú báyìí. Náà ẹ̀yin omi ṣé Buhari bàbá Buhari tẹ́ máa rí ni tẹ́ máa gbọ́ ni tálọ́fẹ́sẹ̀ mi lọ tẹ́ máa kó wọn lọ́nà alájàwọ̀ ìdáyà ẹ̀yìn dẹ́ máa bọ̀ mí ọlọ́run ní ti yí wọlé ẹ̀yìn dẹ́ máa bọ̀ wájú wájú ṣé Buhari wọ́n fẹ́ sàdọ̀ fún ni ìyá Muhammad ìyá olóko ọmọ mi ok tí wọ́n ti gbọ́ fọ́ọ̀sì bàbá ní ìsìn wọ́n jókòó owó làyẹ̀ wọn sá fún France ọlọ́run ṣàánú wa ni ọlọ́run ṣàánú wa ni alájà ìdáyà máa bọ̀ bí tọ́ba lọ́lọ́ ìdí gbé ọ́ wọ́n fẹ́ kó jàlùbákà àwọn àgbàlagbà ni márùn-ún wa adágọ́nà pẹ́sẹ̀sì yìí o ajíwá Muhammadu Saheed ọ̀nàrẹ̀wájú chairman APC ni jẹ́ àjẹmọ́ orí rẹ̀ ni ẹ tẹ́bá ti rẹ̀ tẹ́lẹ̀ pé chairman ni wọ́n chairman APC ni wọ́n. Náà ajáwá ìdáyà ẹ̀sùn mọ́ mi bì ẹ má láyẹ̀ wá àtúkọ́ ti tó àfẹ́tẹ́kì táìmù. Alhamdulillah ẹ má bínú wọ́n ti mọ́ ti ṣe àwọn àgbàlagbà bí wọ́n ní ìṣe adákọ̀ àwọn wọ́n ní ìṣe sàpọ́nlé wọn látọ̀ ní ṣùgbọ́tò àwọn bàbá wa ilẹ̀ ibi tá a ti wá àwọn bàbá wa oníwákàkà torí ìfẹ́ gbàsìkò ni tá a máa ń dá fáwọn àgbàlagbà báyìí ẹ bí pàtí ṣé Buhari déwájú yín gan wọ́n tún kí wọ́n tún tún yín kí torí wọ́n máa sọ ní ṣé Buhari wọn sọ ní gbọ́dọ̀ wọ́n ní tá a bá ti mú agbájì tán bẹ́sẹ̀ máa wí nù àbí àdàmú náà sọ́kò máa ń bí sẹ́kẹ̀ kọ́rẹ́ ti bí o ṣùgbọ́n àwọn ọ̀dọ́ yìí mo ní wọ́n kí yàtọ̀ àmì ọlọ́run bẹ̀rẹ̀ lára yín kò sí ní ìgbésẹ̀ bẹ̀rẹ̀ pé ṣé wa Adam alágòfin àwọn bàbá wọn ní Khalifa bàbá alágòfin nílùú Ìbàdàn náà bẹ́ẹ̀ sọ wọn àwọn àṣàlá tí wọ́n tán kó wá láti lò wá fún wọn jẹ́ ìran yín púpọ̀ ẹ kí n fọ́ láàyè kó kí ṣùgbọ́n tó ní àsìkò ni wọ́n padà kí n bẹ̀rẹ̀ parí lẹ́jọ́ tó wọn ní ti lọ ẹ dákun kó àwọn bá ní lọ́wọ́jú wọn wọ́n bẹ̀rẹ̀ dákọ̀ wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n kọ́ nígbà ẹ̀sẹ̀ adákọ̀ mi sẹ́fẹ̀ kí náwó àbáàdì wọ́n kẹ́lí máa ń bẹ̀rẹ̀ nu kéwú wà ṣùgbọ́n máa ń gbọ́dọ̀ ìgbé owó la fẹ́ gbà ní sí àbí bàbá káfí kéwòn káfí lẹ́nà Allahu akbar ẹgbẹ́ náà tó fi jẹ náà bàbá ní àsìkò owó ní kéwú lẹ́nà ṣé wa Muhammadu Saheed adáréwájú torí àsìkò wọ́n ń dàmí náà wọ́n ń ṣẹ́jú sí mi wọ́lá àwọn ẹgbẹ́ bá gbogbo fún yẹn wọ́lá àdé ọ̀dà náà Allahu akbar ọ̀pamọ́ra àjíkò bí wọ́n Allahu akbar alhamdulillah alamin. Allahu akbar kò sẹ́ tó mọ̀ kùnà àwọn jẹ́sẹ̀ tó kọ́ àwọn afáwa àwọn ṣùgbọ́n kò sẹ́ tó mọ̀ Allahu akbar wọ́n lè tó bẹ́ẹ̀ ẹjù bẹ́ẹ̀ lọ Allahu akbar Allah tó mú lọlé Allahu akbar ẹ̀rẹ́kọ̀ọ́ sí àmìnà bàbá wa ájí Adam alákùnfà alkhalifa wọ́n ní àfẹ́fẹ́ àrùbákà bàbá wa Sheikh Muhammadu Buhari ìlú fásitì tọ́lọ̀ ní kójú ọmọ tútù ẹni gbogbo àwọn obìnrin jàmọ́ àwọn nù wọ́n sá pàápàá yẹn lórí ìlú kan àwọn ti wá ẹni wọ́n gbé mẹ́fù yí gan wọ́n ju wọ́n sí gan kó yí jẹ gan ọ̀nà ẹgbọ́n lónìí ọlọ́gbọ́n wọ́n ní jẹ́ tẹ̀lé owó yìí Sheikh wa Muhammadu Buhari sẹ́kù tí máa gbẹ̀mẹ̀ gbogbo kan Sheikh Buhari Ajíkòbí walillahi sirrun ẹni tí wọ́n pàpàpà tí ó kú ní
ẹni tí wọ́n fẹ́ dojú ẹ̀ délẹ̀ tọ́láwọn ò gbà fún wọn ní àṣewádìí láì sí rún ọmọ Musa fíhùnà kàwá ìnàmá àdúgbò kàmọ́ ó wá nígbà tó wá bọ́ ní oníkàlámúlìhìdá oníkàlámúlìhìdá ó ní ọ̀rọ̀ táwọn èèyàn bá ń sọ nípa àyín dọ́rí fún mímẹ́lẹ̀ àṣàyáni ẹwà bá nìyàn ká sọ́wọ́ Musa wípé adùnwú kàmọ̀ sí mọ́mọ́ bíkó lè lè sáání adùnwú kàmọ̀ sí mọ́mọ́ bíkó lè lè sáání wàlá ọ̀ká náà mi àdá ìkàlẹ̀ kọmọ́ra ní alájà kíkòrí ọlọ́run mọ́mú ọmọ Musa kíkòrí kọlọ́run mọ́mú kọlọ́run mọ́mú kéèyàn mọ́mú ẹni ayé bá mú kó ní rí bí lọ subhana rabbika rabbil izzati amma yasifun walhamdulillahi rabbil alamin. Wọ́n gbé pàfún yẹn wá nìsín ṣé ó ń lọ fún ẹlò ẹ̀kọ́ púpọ̀ lónìí ṣe Adam wọ̀nlá olùgbàmù púpọ̀ látọ́ ṣe Musa kan bú ẹ̀rí pé ọlùlọ ṣe Musa ọlọ́dún wọ́n dáwọn àgbàlagbàmà náà ájíwá Muhammadu Suhaid ọlọ́rẹ̀wájú kí a wà APC kí náà bí kí àwọn ajẹ́kọ̀ọ́ káàbọ̀ sórí ètò àti gbọ́ lọ́wọ́ àgbàlagbà látàrọ̀ bá lọ sọ́dọ̀ wọn ní Victoria bí wọ́n ti fi ọwọ́ yẹn sílẹ̀ naam ajiwa Murtada alijo ko bay kuma ke sajmanu atu alqur'ani Muhammad Murtada bebe de ko fi ole àti ebu ajiwa khala khalifa bango fo ala khalifa Adam dina barasibu inu mi dùn púpọ̀ estabele afalo ba sabale yina ina pale ni Ọlọ́run ti ba yin wala hawla wala quwwata ajiwa Murtada waka ayọ̀kadọ́ lọ kọ̀ọ̀rọ̀ àní tí ò ní sẹ́jú méjì lọ àbí sẹ́jú mẹ́ta bàbá àwọn sálókùn kan mẹ́bàá sọ̀rọ̀. وعلى آل سيدنا محمد وعلى جميع الصحابة الكرام وكل من تبع سنته إلى يوم القيامة. أرحب الشيخ الجليل الشيخ المبجل بحضوره في هذا الجلسة القريب. أرحبك بكل جلالة وبكل قرابة وبكل عظمة من فضل الله. أرحبه أهلا وسهلا ومرحبا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم
مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. صدق الله مولانا العظيم وبلغ رسوله الكريم ونحن على ذلك من الشاهدين. الله أكبر كبر الله الله أكبر الله أكبر كذا أني أياي الله سي عليكم ما جاء باسكم ما مطلع بدي مطلع بقول باشا بوالي وفوله أفيرتي ولا روح فوق سنيوس أني كجرادا بواتي لا ما بربانسه يوندا يكو wọ́n tó fi lẹ́ni sẹ́wọ̀n wọ́n mọ̀ wọlé tó lọ́ fẹ́ kó sẹ́wọ̀n mọ̀ta àti kò bí wọn àti mọ̀ tọ́da aláwọ̀ máa sàrẹ́ fún àbáríkà wẹ̀ mi máa lè wọ́n rò pé inú bàbá kan dùn sí ọ wọ́n yí ọ wò pé ọmọ wọlé yá yìí tó àlù faransé ọlọ́wọ́n yìí ní àlùbáríkà yóò sàrẹ́ fún àlùbáríkà ọlọ́wọ́n àgbàlagbà ọlọ́wọ́n àhàwùdà wala quwwata illa billah. Al'an kalimatu tar'ib àfáàtì ní ká jọ dẹ ìṣesí al'adu àtọ́kọ̀mẹ́lá nìyà tó àti fìdí báyìí sọ̀rọ̀ àwọn àgbàlagbà ń bẹ kálẹ̀ ọlọ́run ti pọ́n gbàdá ẹgbọ́ wákàtí bàbá dání bẹ́yẹn pọ́n wọlé bí ọ̀pọ̀ wọlé ọlọ́run ti pọ́n wọlé wọlá gbogbo ẹ̀yìn àfáàtà ẹ̀kọ́ ọ̀kan dání ó kí yín ẹ̀kọ́ àpọ́nlé ọlọ́run bá ń kí yín aṣẹ́ wa Abdulhakeem wọ́n fẹ́ kí bàbá púpọ̀ ṣùgbọ́n mo kí yín ọlọ́run bá ń kí yín àwọn bàbá wọn ti wà ń bí láti fi wákàtí méjì mẹ́ta mẹ́rin àwọn àgbàlagbà ó sì mọ́ nígbà akáfi jókòó wọn ráre Allah àwọn nítorí àwọn ṣe Musa wọn fi dúró òótọ́ dẹ̀ ni wọ́n ti sọ fún mi gan pé àfẹ́ máa lọ mo ní àìsàn ẹjẹ́ wọ́n gún lára kọ̀ọ̀rọ̀ hánìlá kẹ́ gba yọ̀ǹda ọlọ́run gbogbo ẹni kọ̀ọ̀kan táwọn bí ẹ dákun àwọn tó wà lẹ́yìn yẹn ẹ bá ń pè ọ́ wọlé abẹ́mọ́ jẹ àlùbáríkà ni ọlọ́run wọlé àti tó bára kọ̀ọ̀rọ̀ hàn wọlé bàbá wa àṣẹ Muhammadu Buhari Musa Ajikobi wa adamallahu hayata ṣe tó jẹ́ àlejò láàrin wa báyìí tó wá sílùú France láti ọba àtọrọ ìlú táwọn ènìyàn ọlọ́run tí wọ́n kọ́kọ́ dé náà ni Sheikh Ibrahim yẹ sọ́dọ̀ lọ́ọ̀ tààlà àní ìlú yìí ni wọ́n kọ́kọ́ dé ìlú náà sì ní àlùbáríkà ọlọ́run kọ́ wọn adílé tẹ́yìn náà dé sílùú yẹn nínú àbàdà síbú àti ti dá ìjẹta ti dá òní ń dá gbogbo tó táyé wájú ayé ọlọ́run jẹmọ bábà mọ́ la hawla wala quwwata illa billah àfi àsìkò sí àfi gbé mẹ́kọ̀ọ́ fún bàbá wa al-Mutamtam al-Jalil Sheikh Buhari Muhammad Musa Ajikobi wa ọlọ́run jẹ́ kárí yín gbẹ́ ọ ọlọ́run jẹ́ kẹ́rẹ́ padà sí ibú gbogbo àfà wọ́n láwọn àfà kọ̀ọ̀kan dání jẹ́ fẹ́ máa túlẹ̀ mo sì kọ́ sí tú díẹ̀ fún yín lánàá àfà wọn kọ̀ọ̀kan dání jẹ́ fẹ́ kí yín ṣùgbọ́n àlásìkò mọ̀ tó láwọn àgbàlagbà ọlọ́run mọ́ jẹ́ kẹ́rẹ́ padà sí ibú la hawla wala quwwata illa billahi aliyil azim àfà mi. sàtàtà uyubi kullahani uyuni وألبستني ثوبا جميلا من ستري بنعمة ربي لا بما كسبت يدي ولا بتراثي إنني متشاكر Ọlọ́ba búdúrà ìmí, oníwàsí àgbà
ẹ̀rọ kan jẹ́ gbogbo wọ́n panu kọ pé bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. arrahmanir rahim. maliki yawmiddin. maliki yawmiddin. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وسلم. اللهم بارك على محمد صلى الله عليه وسلم. àwọn ará ilé ẹ̀, àwọn ìyàwó ẹ̀, àwọn ọmọ ẹ̀, àwọn sọ̀hábà, gbogbo àwọn al-muhajirun àti gbogbo àwọn ansar. Ọlọ́run bá wa kẹ́ wọn papọ̀ máa ń dẹ́pọ̀ Ọlọ́run wọlé abẹ́ bá wa kẹ́ àbá wa àfáàgbà ilé iná bàbà tájúlẹ̀ àdábì, àwọn tó bí wọn Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. Ọlọ́run bá kẹ́ àbá wa Lájí àgbà, àwọn tó bí wọn àlùfáà wọn Ọlọ́run bá kẹ́ wọn. Àmín. Ọlọ́run bá kẹ́ àbá wọn oníwàásí àgbáyé, àwọn tó bí wọn àfáà wọn, àwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀, àwọn ọ̀ràn wọn Ọlọ́run sábà kẹ́ ogun wọn. Àmín. Ọlọ́run bá kẹ́ àbá Lágége, àwọn tó bí wọn àlùfáà wọn Ọlọ́run sábà kẹ́ wọn. Àmín. Gbogbo wa yìí làwọn náà ló kú lálùkìyámà. Ọlọ́run sábà kẹ́ wọn. Àmín. Báwa yá fi wọn fàdé Muhammad Sallallahu alayhi wa sallam. wájú tí wọ́n kọjú sí Ọlọ́run jẹ́ ọ̀dá. Àmín. Ẹ̀ tí ọba ló kú lọ́rùn nìkan ni kò dákẹ́. Àmín. Ẹ̀yìn tí wọ́n fi ilẹ̀ òun náà làwa wọ̀nyí ọlọ́mọdé ọba jẹ́. Àmín. Bismillahi kul huwallah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wá pé à ń bọ̀ wá ṣàdúrà lápapọ̀ gbogbo wa. Torí pé wáàsí wo lẹ ti gbọ́ rí? Wáàsí ọ̀ràn ayé mọ́. Allah. Wáàsí ọ̀ràn ayé mọ́. Bí wáàsí bá wá ara ayé, obìnrin mà gbàgbára ọkọ òun ọwọ́ òun lọ́wọ́, ó sì lóun fìyà jẹ ọkọ òun lóòótọ́ pé ó sì jẹ ìyà tí mo ti mà gbàgbára agbára ọwọ́ mi lọ́wọ́. Ẹgbà rẹ̀ sì ń bẹ lọ́wọ́ mi nínú ìlú tá a wà yìí. Wọ́n àfẹ́gbà náà nà ọ́. Allah. Wáàsí wá dà mọ́. Ìsìn lọ àsàlátù. Allah. Bàbá wa gbàlagbà. Ìsìn lọ àsàlátù. Wáàsí olè á tún ní kí Buhari wá ti ní. Àfá àti ẹ bá gbé wá lu yẹn kàn ní ọwá gbowó dé. Gbogbo àfá yóò tẹ bá gbé wá ẹni ọwọ́ nǹkan wá gbowó dé. Allah. Obìnrin là àsàlátù ó sì gbọ́tàn Khadija. Ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀yin àgbàlagbà bàbá wa lùmọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún inú fi ju ànábì lọ. Sallallahu alayhi wa sallam. Ọmọ ọlọ́lá sì ni Khadija, ọmọ ọlá ni ó sì fi ànábì. Ẹ̀yin ò tí ì jù wá lọ nísìnyí ẹ̀yin gbọ́dún kankan lọ́wọ́ wa. Ọkọ mi èsì ẹgbẹ́ ìyàwó ẹ̀ fífi bí ẹ bá ti gbọ́dọ̀ ní afẹ́yàwó ọkọ mi tó fẹ́yàwó mi sì lé déédéé ọmọ tó bí nì. Ó sì rí pétọ̀ sílùú tá a wà yìí náà ọwọ́ wa lágbára wa ó kó jáde nínú ilé. Allah. Ọlọ́run lọ́mọ yẹ irú wọn bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ta pàdé lánàá ó ní aláàjì ọ̀dọ̀ ọ̀rẹ́ àwọn olùwọ́n sùn mọ́ ni ẹbí ò tí ẹ máa wá ara mi èmi ọmọ bójú tuntun tó báyìí èmi máa ń gbé ní oṣù tá a sì bàá jìrọ nígbà wọn jáde mo sì padà wọlé mo sì tilẹ̀ padà wo ni a ní. Ọlọ́run náà wọ́n mi gbà mọ́ kọ́wé ìjà pé òun ti ń tẹ̀lé òun olóhùn ní sọ̀rọ̀ ìta ní ọ̀sọ̀ fún mi.
ọlá ti pé ọlọ́run lọ́ba òun ṣe ilé olówó mọ̀ yín lọ ìyàwó òun ti lé òun lé ìwọ ò lé ìyàwó mọ́ ó lọ́dọ̀ yín tẹ́ ti wá nù ẹ̀yin lẹ́ lé ìyàwó níyìn ó lóun lòun fẹ́ wá bá láti Nàìjíríà ó ní ìran wọn ò délu ìrí o òun sì gbé wa òbí sì ń bọ́ lójú ẹ̀ ó ní fámìlì wọn kan tó tẹ ìwọ aláwọ̀ funfun sí òun ló ń gbé ilé ìwà ó sì wà náà tó torí gbé wa ni wọn náà bá ń lò bọ̀ ó bí màkínní ọmọ kejì ọmọ kẹta ọmọ kẹrin ọmọ karùn oníjàmbá ní owó kan bẹ tẹ máa ń sẹni wọn làwọn obìnrin wọn gbà ó ní tí ń gbà bọ owó gbogbo gbẹgbẹ o Allah òun wá fẹ́ ṣiṣẹ́ kan òun bá ní èyí tó gbà lórí oṣù yìí dàpọ̀ oṣù kẹsí méjì ọ̀pọ̀ láyé ìrora wo ni wọ́n rí tẹ̀yẹ̀ bá fẹ́ bímọ òun lòun rí lòra. Allahu Akbar. Wọ́n ní bàbá wa dáná òun fi ìbànújẹ́ ara òun fi hàn pé òun ọ̀jẹ́. Ó ní àdìsá ọ̀jáde oúnjẹ nìkan kò ní jẹ ọlọ́wọ́dà ló ń pè lọ́ba bí àwọn ọlọ́pàá. Ó lò ní kí n má dàá kó bí òun ní ó ní ìyá kínní lóòótọ́ ló kínní àlọ́ ti sùn ó jáde nulẹ̀ yìí ọlọ́dọ̀ ọ̀rẹ́ òun kan ló ń sùn oṣù kẹfà ní tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ òun tó ń wá sùn oníbọ̀rẹ́ òun wá sí rí bẹ́ẹ̀dì òun sùn lẹ́lẹ́ ẹ wo obìnrin ṣé báàsì wo ni a fẹ́ gbọ́ obìnrin tá a rí iná wa ń la àṣàlátù ó sì gbọ́tàn Khadija gbogbo ẹ̀yìn obìnrin bẹ́ẹ̀ bá wọ́n ṣàlátù bẹ́ẹ̀ bá tẹ̀lé tẹ̀ lò bẹ́ẹ̀ ẹ̀ ń pàṣípò yín sófò ni. èmi ò kúrọ́ fún yàtọ̀ nígbà fún mi ní Yúróòpù kí n má bàa yín sọ̀rọ̀ lò ẹ̀ bá fún mi ẹ fi ọdún. bọ́ọ̀ bá lọ àṣàlátù bọ́ọ̀ bá sọkọ̀ rẹ lọ́wọ́ ọ̀tá yín ò lè bá nàbí wà lẹ́jẹ̀ náà. Sallallahu alayhi wa sallam. bá a fà ní bàtú ní ẹbí bàbá méjì ní wọn bọ̀ bàbá ní ẹbí wọn ní ká àfà kẹsí máa ṣe ó ní bàbá sí dáadáa sọ́kọ̀ wà ní wà jẹ́. ẹ̀yà fa ẹ̀yà gbẹlẹ́gbẹ̀ bóbi bá ṣe àwọn bí a ti ń bọ̀ wá ṣẹ̀rí àkùránì àlèṣe bọ́ọ̀ bá rí pọ̀ ọ̀yàn olóòní bá òní wọlé tọ̀ kò ní la ó sì sòfin ọlọ́run ó ní méjì agbára rẹ kó fi gbá ní etí ẹ bá ṣe bẹ́ẹ̀ ní ẹ kọ́ sẹ́wọ̀n náà kó tó lé yí bọ́ta. Allah obìnrin wa dọba àwọn alásàdátù àti alámọ̀sẹ́lì wàhálà rasulil karim. ọwọ́ ṣe bẹ́ẹ̀ ó sì hàn ọkọ̀ rẹ̀ lè mọ̀nú lé àsàlátù yìí ò ní gbà kò ní gbà ọba ìgbẹ́fẹ́ gbọ́ wá sí o ọ̀dọ̀ yìí mo ti gbé ẹ dábòó gbogbo ẹ̀yà fa ẹ lọ jókòó lẹ̀ ẹ bá fi asírafù lẹ̀ ọ̀fẹ́ kọ́ ọmọ rí mi ni ọlọ́wọ́ bẹ́ẹ̀ ti dìde tẹ́ pọ́n mi lé ní àlùbáríkà ọmọ ìjẹ́ ti yín lọ láyé láyé. ẹ mọ iye ọ̀rọ̀ ọlọ́run sẹ́rẹ́ tí a máa jẹun nù yín ẹ lọ jẹun bí wọ́n ti ń hó lọ́hùn àfẹ́ gbọ́ wá sí. bá ṣe bá síbẹ̀ bá jẹun ẹ ti dọ́lọ́hùn mọ̀ náà ni. وإذا قرأت القرآن فاستمعوا له وأنصتوا كمجي له وإذا قرأت القرآن فاستمعوا له Ọlọ́run ló sọ̀rọ̀ fún ara rẹ̀ ẹ̀yìn àfáà kú náà ni bí wọ́n bá ń ké Kùránì ẹ̀kọ́kọ́ wo òfin àkọ́kọ́ fastami'u lahu ẹ̀lísítì tọ́lọ̀ kọ́kọ́ bí fastami'u lahu وأنصتوا لعلكم حياك الله. فاستمعوا له ẹ̀tẹ́tí sí tí wọ́n ké ní ọ̀rọ̀ ìdí Ọlọ́run àkọ́kọ́ òfin Ọlọ́run ni Ọlọ́run ẹ̀ṣẹ̀ wá ní wà á ń ṣètò ìgbà gbọdọ̀ ìgbà torí gbẹ́ngbà wọn mú dé fàdé Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n bá ti mú wá ànábẹ́wà lórí ìgbà bí ìgbà tí ẹyẹ kan bẹ lórí ẹ̀ tí ọ̀fẹ́ kó fò fún ìtẹríba fún ọ̀rọ̀ Ọlọ́run tí ń gbọ́
iná ìwádà lára gbogbo ara yìí àwọn tá à ń ké fún yín sọ́mọ̀ lára wa kátó wá pẹ̀lú ní òjẹ́ ìdólóhùn mọ̀. Ànábì Lútù alayhi salatu wa salam àtànábì Núhù ayé níyìn làwọn ìyàwó wọn ti dọ́mọ ná bí a bá làwọn obìnrin wo ìyàwó onú ilé ìwòrán lọ́wọ́ kọ́kọ́ fún ní sàtífíkẹ́ẹ̀tì iná ẹni ìyàwó ànábì Núhù àtànábì Lútù ọlọ́run ò ti dúpẹ́ Núhù díṣẹ́ wọn ọlọ́run púpọ̀ ànábì Núhù lo ẹgbẹ̀rún ọdún àtogójì ọdún àtàádọ́ta ọdún which is 145 years ọdún nìyẹn o ọmọ ọdún tó jẹ́nu ọwọ́ àfi 950 years ọwọ́ àfi díṣẹ́ ọlọ́run ọmọ rẹ̀ ṣòfò ìyàwó ẹ̀ gẹ ìyàwó lè máa mọ̀ níbi ọlọ́wọ́ wo ti máa mọ̀ ńlá eré ẹ̀ ló yí Allah ìyàwó máa mọ̀ kọ ìyàwó mọ̀ á sínú ni sọ ọmọ ọkọ ẹ lọ́kọ alábìnrin bàbá lọ Isra wal Mi'raj Isra wal Mi'raj afáàrí ti kọ́lá kí ó dájọ́ kéènù wa mo lọ Isra wal Mi'raj ẹ̀ wá inspect gbogbo kan ọlọ́run fún mi ní ọ̀nà kí n máa inspect gbogbo kan bàbá wa arábìnrin bá mo wá dé jàǹdàmọ́ nígbà wọn sì jàǹdàmọ́ fún mi arábìnrin nígbà kìyàmọ́ obìnrin ní ọ̀pọ̀ ní jàǹdàmọ́. Allah èyí ṣe látara ọkọ lẹ́yìn tí sàgbákò ní kí ṣe kẹta lára ọkọ ní ó tutù jí mọ́tò yìí ọkọ̀ ẹ̀lòmí ẹ̀rìn gbàṣẹ kiri orílẹ̀-èwọ̀ wọ́n sì ní ẹgbọ̀rọ̀ débẹ̀ Allah wọ́n wà ní mọ́tò tí máa lọ ní ọ̀rí ọlọ́run lágbájá ìwọ̀nù ọlọ́run ó sì débi kó ní òṣìṣọ́ tí ọ̀dà síkọ̀ bọ́ wá sí síkọ̀ ní àsàlátù ẹ̀dì máa àwọn ọkọ̀ yìí káàwẹ̀ tó gbọ́ mọ́ bá ṣòfò yakani rẹ nínú kẹyìn ẹdàpọ̀ ẹjọ́kọ̀ dáadáa ẹgbọ́rọ̀ ọlọ́run èmi kọ́ kí n máa ṣe wá àti káwọn èèyàn wọn ẹdàpọ̀ ẹjọ́kọ̀ dáadáa ẹdàpọ̀ wọ́n ní kẹjọ́kọ̀ dáadáa nítorí ọlọ́run ẹdàpọ̀ ọlọ́run yóò dáa fún mi ẹdàpọ̀ ẹnu wọn tẹ bá gbọ́ khairul kalam èyí tó lóore jù lọ́rọ̀ láyé ma qalla wa dana ẹdàpọ̀ ẹdì máa wọn kọ yín ẹ sì tọ́jú ọmọ yín ẹ bá wọnú ayé lónìí ọmọ náà ti pọ̀ ọmọ wa yẹ yàkuyà lọ gbà ẹ dàbọ̀ bẹ́ẹ̀ bá rúbi tí n bá ń wá àsàlátù irú àsàlátù wa àsàlátù rahma la wáyé kọ inú rẹ jẹ́nu rẹ ọmọ dùn ní bọ́ bá fọkàn sí àsàlátù rẹ lọ àsàlátù rahma ẹ má ti jẹ́ rahman òbí jẹ́ àràmọ́tò ní àràmọ́tò wọn ń pè ọ́ wọn náà sì ń dá ẹ bá bẹ́ẹ̀ lómi kékeré jẹ́ rahman. Ṣàfáwù lẹ́nu yóò lọ wọ̀n jẹ́ ṣàfáwù sífáwù ló kọ́ ẹ bá bí i gẹ́gẹ́ ní jẹ́ sífáwù ọmọ ìsìlámù rẹ̀ ò gbé kò gbé ẹ dìbò ọlọ́run lára àwọn ọkọ yín ẹ má ṣèṣe pàǹbẹ́ lù tó ti pàwọ́ lágbára máa rántí ọlọ́run ẹ bá lágbára ní inú sàárì àti wọ́n lé ọlọ́run kan òkè yín púpọ̀ ẹ gbọ́dọ̀ yìí mo ti gbé wá.